sí ọ̀rẹ́ mi tòótọ́ lórílẹ̀‐èdè bàbá tá a ti bí mi. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọ̀dẹ̀ òdùn bí àyà ń kọ́ àtàwọn ọmọ. Àsìkò àmójúbà oṣù tuntun, oṣù àánú, oṣù dẹ̀ra ni á jẹ́ fún wa o. Mo rí lẹ́tà rẹ tó o kọ, bẹ́ẹ̀ ni mo sì kà á lákàgbádùn. Bí ilé ò bá kúkú jìn, ṣèbí lákì í kó. Bẹ́ẹ̀ sì níṣu tá a bá fi sébù, tá a tún gbẹ̀, tó bá dọdún tó ń bọ̀ odidi iṣu ni. Mo mọ̀ dúpẹ́ gbogbo bó ti ń béèrè lóòrèkóòrè àti ìgbàdégbà nípa àlàáfíà àti nípa ojú ọjọ́ lọ́dọ̀ wa. Ọlọ́run ọba ò mọ̀ nígbàgbé ẹ̀yin náà. Tó ojú ọjọ́ ẹ̀wẹ̀, ó mọ̀ ti di bárakú, àbí? Ibi téèyàn ń gbé, téèyàn ti ń ṣiṣẹ́, ó ti di dandan kéèyàn dára abẹ. Àmọ́ àwa náà ń gbìyànjú, à ń rí wípé òtútù kò wọ̀ wá lára. Bẹ́ẹ̀ la sì ń gbìyànjú nígbà tá a bá wà nínú ilé láti jẹ́ kí inú ilé gbóná. Ọlọ́run ọba kúkú ti ṣe gbogbo ẹ̀ fún wọn ní dẹ̀rùn. Kọ́lọ́run bàbá wa tún orílẹ̀-èdè bàbá tiwa náà ṣe, àbí? Ìlú tí iná mọ̀nàmọ́ná ò ti ṣẹ́jú, tómi ẹ̀rọ ń yọ geere tá a mọ ibi tó ti ń bọ̀ sàn wá, àbí? Ìlú tó jẹ́ wípé bó bá pọ̀ lápọ̀jù nílẹ̀ẹ́lẹ̀ yẹn ní ti yìnyín, kílẹ̀ tó mọ́ wọn ti gbá gbogbo ẹ̀ lọ pẹ̀lú àwọn ọkọ̀ wọn. Tó ìdálù náà kúkú ní ìṣèlú. Ìlú tiwa náà a mọ̀ pé ó ní gbogbo àwọn ètò báyìí nígbà tá a dá. Àmọ́ ìran kan ń lọ, ìran kan ń bọ̀. Gẹ́gẹ́ bó ti ṣe mọ̀ pé èmi kì í fẹ́ sọ púpọ̀ nípa òṣèlú. Ọ̀rọ̀ ọlọ́pàá tó mẹ́nu bà ń jó ní, mo ṣèlérí pé wọ́n ó sọ díẹ̀ nípa rẹ̀ nígbà tí mo bá kọ lẹ́tà míì sí ọ. Ó lágbára o. Ìgbìnrìn ọ̀tẹ̀ bá a ti ń pa kan náà nìkan tún ń rúwé. A sì fẹ́ jèkú tán láwo àwọn aráabí tí ń gbọ́nwọ́ sí i. Ó ṣe tọmọ agbábọ́ọ̀lù kò ṣe tọmọ agbábọ́ọ̀lù tọlọ́pàá yìnbọn pa ní Ṣàgámù, àbí nílùú wo náà ni nípínlẹ̀ Ògùn. Mo gbọ́ wípé ọmọ náà ò ṣẹ̀ṣẹ̀, wọ́n lọ́mọ yahoo ni. Ó yahoo kò yahoo, ṣé ká rán ni sọ́run àpàǹpàdodo ní àbórí fífọ́ báyìí torí bá ń fọ́ ni. Ǹjẹ́ orí bíbẹ́ báyìí ṣé òun lògùn orí fífọ́? Rárá o. Bí orí bá ń fọ́ ni èyàn ó wá oògùn ẹ̀fọ́rí lò ní, àbí? Nígbà tá a bá funra sí ni. Ẹni tá a funra sí ó yàtọ̀ sí ẹni tá a mú pòun gangan ló ṣe nǹkan. Bí èèyàn bá sì jó òun gangan ló ṣe nǹkan, gbogbo ìwà ọ̀daràn náà ló ní ìjìyà tiẹ̀. Ṣé ká yìnbọn fún ni ló kù? Àmọ́ a ti rọ́pọ̀lọpọ̀ ọlọ́pàá náà sí. Gbogbo wọn kọ́ ni mò ń wí o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ti mọ ọtí yó kó tó rí pé wọ́n gbẹnu iṣẹ́ ọba lọ, àbí? Asọ́lẹ̀ tí ń fi ìyẹ́ ẹ̀ tọrọ kò jẹ̀bi. Àwọn tá à ń wí yìí náà, wọ́n bá mu tí yó tán tí ìbọn ń bẹ lọ́wọ́ wọn, àìfàìmọ̀ kí nǹkan ẹyọ kan mọ̀ di méjì lójú wọn. Àbí ẹni tá a bá sùn tì lálẹ́ àná sáà ló yẹ ká a jí rí. Wọ́n sì sọ yìí pé kò sí nǹkan kan báyìí nílé ayé tó jẹ́ wípé Elédùà kò mọ̀ ń pa rẹ̀. Àmọ́ èyí tá a wá ń fọwọ́ ara wa fà báyìí náà ń kọ́. Tó k'Elédùà ọba kó tún wọ́n mọ́ ṣe oore ìdẹ̀ra fún wa. Nínú àwọn lẹ́tà míì tí mo ní ń máa kọ sí ọ lọ́jọ́ iwájú, ń máa yànnàná nípa ìdálù ìṣèlú lápá ibi tá a wà. Àmọ́ lọ́jọ́ tòní mo kàn fẹ́ gba àwọn èèyàn wa nímọ̀ràn wípé tó bá kọjú sí ọ kó o tá, tó bá kẹ̀yìn sí ọ kó o tá, bó bá kù wọ́ nìkan mọ́ tó rọ ara rẹ pa. Mọ́ gbàgbé o, gbogbo aṣọ báyìí kọ́ la mọ́ ń sá sóòrùn. Àwọn aṣọ kan sì wà tó jẹ́ wípé èèyàn kì í fi sí tòsí níbi tálejò ó ti rí. Kò ń ṣe gbogbo ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ni mo lè mọ yànnàná fún ọ nínú lẹ́tà àpilẹ̀ mi kọ́. Àmọ́ nígbà tí ilé bá dápárá tá a bá pọ̀ jù báyìí lọ, màá ní àǹfààní àti máa ṣàlàyé mi fún ọ. Tó ní ti ariwo tó ń gbọ́ lábẹ́lẹ̀, apá ibi tá a wà, apá ibi tí èrò ti ń lọ tèrò ti ń bọ̀ náà ni. Àmọ́ lẹ́tà àtọjọ́ tòní láti kí ọ pé ẹ kú palẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ àti láti máa rán ọ létí pé
àwọn ayálégbé rẹ máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Mo gbọ́ nínú lẹ́tà tó kọ yí pé o fẹ́ lé àwọn ayálégbé ẹbí mélòó kan jáde nítorí pé wọn ò tọ́jú ilé àti wípé àwọn nǹkan jẹ ọ́ lówó. Mo rántí wípé ibìkan nìwọ náà ti bẹ̀rẹ̀. Lóòótọ́ béèyàn bá wo ti dídùn nǹkan fọ̀n yóò wọra dé egun, àmọ́ èní la rí àmọ̀mọ̀lá kélédùn ọba kó jẹ́ kọ́là ó dáa fún wa. Ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ayálégbé rẹ o. Rántí wípé ìwọ náà ti yálégbé rí. Tẹni tó sì dé la rí, a ò mọ tẹni tí ń bọ̀. Kọ́lọ́run ọba kó jẹ́ kí dáadáa ó mọ dé bá wa, kí dáadáa ó sì mọ ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa. Bá ń káyà àtàwọn ọmọ o, kó sì bá ń dúpẹ́ lọ́wọ́ Oríyọmí. Òun ló fún mi ní gègé tí mo fi kọ ìwé yìí. Ọ̀rọ̀ mi ò mọ̀ lópin sí ọ. Èmi ni tìẹ ní tòótọ́, Olaniyi, ọmọ Oyatoye látorílẹ̀-èdè Canada. Ó dàbọ̀.